ẹ̀gbálẹ̀ ẹ̀dà síta ẹ̀gbálẹ̀ ẹ̀dà síta bẹ́rù bá ti mọ núrò yẹ kí irú ẹrú bẹ̀ kó dúpẹ́ àwọn òwe àgbà ni bọ́mọ bá wa mọ núrò yẹ kó náà ṣe kí ni ó yẹ kó máa dúpẹ́ kó máa yọ̀ kó máa yan Ọlọ́run lógo. ẹ rí wípé inú mi dùn ayọ̀ mi dẹ̀ kún púpọ̀ púpọ̀ mò ń gbé bọ́dì mò ń gbé sóòlù ẹ̀ tẹ̀lé nítorí ìta ni. ènílẹ̀ níjẹ́ ẹni tá a ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ nítorí ìta ni nítorí ìyáàfin Títílọpẹ́ Òní Sanni ébà ìyálájẹ gbogbo Salzburg ní ìlú Austria lọ́hùn-ún bínú rẹ bá dùn kó bá wá gbé Jésù ga oya bíẹ̀. èní dùn ó ládùn ó lóyin join together ni bọ́n bá bí èèyàn ní ọjọ́ Christmas ẹ mọ̀ wípé mo kàn ń imagine báwo ló ṣe máa jẹ́ lọ́jọ́ yẹn náà ṣé àárọ̀ ni wọ́n bí wọn ní àbí ọ̀sán àbálẹ́ in fact ká má parọ́ àwọn parent wọn wọ́n gbìyànjú púpọ̀ púpọ̀. bóyá gbà tí Christmas ti ń lọ tí gbogbo ẹ ti ń lọ ìyá kan falling sí labour room ni nígbà tí wọ́n tún máa break news lọ́jọ́ Christmas pé a bí ọmọbìnrin kan láǹtì nínú ìdílé òní o ó tó pẹ́ ó tún ju ọpẹ́ lọ. àwọn méjì ní bàgbà táwọn ń ṣe Christmas àwọn ń ṣe birthday it's a special birthday today 25th of December. eléyìí ni mo ní pé ká fi kí ọlọ́jọ́ bíi títì ní ìyáàfin Títílọpẹ́ Òní Sanni. ẹ jẹ́ kí n bá wọn wá tíráàkì kan tó tún ṣe ti ọjọ́ bíi tèmi. ọjọ́ tá a bí ní ọjọ́ ayọ̀ ni yéèbà ọjọ́ ńlá ọjọ́ ológo ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká bá ìyá yìí dúpẹ́ nítorí pé ojú wọn rí ọdún ó tún rí ojú yìí láyọ̀ àti àlàáfíà wọn ò gbé ọmọ sí àwọn náà ò dòkú àtẹbí àti ará wọn gbogbo wọn ń bẹ láyé wọn ń bẹ láàyè. Happy birthday to you ìyálájẹ gbogbo Salzburg ìkan lára àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn ìyẹn MC Bobby pàápàá jùlọ gbogbo àwọn ètò wa tó ti iléeṣẹ́ MC Bobby Productions jáde Excellence Multimedia a subsidiary of MC Bobby Productions ṣé kí n má tàn yín wọ́n tì wá lẹ́yìn púpọ̀ ìyẹn ni wípé yìnyín kẹ́mi ò lè ṣe kẹ́ni ò lè ṣe mí báwa náà bá wá ṣe kí ni bá a bá bọ́ sórí àgbàgbé bá a bá kí wọn ìyẹn fún tọjọ́ bíi tèmi ó ṣe bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ àwọn orin tí mo kó wá síta àwọn orin yẹn pọ̀ ṣùgbọ́n ṣé màá lè lò ó tán báyìí ṣá. ọlọ́jọ́ ìbí ẹ máa kó mọ́lẹ̀ mo kó orin yẹn wà tó ó ń bẹ́ẹ̀lẹ̀ ni kì í bí yẹ̀pẹ̀. Eba. ètò yìí ẹ̀ special edition ni fún ìyáàfin Títílọpẹ́ Òní Sanni tí wọ́n ṣọjọ́ bí lénìí. I wish you many happy return. ẹ máa pọ̀ sí ni ẹ ní pẹ̀dín ẹ máa pọ̀ sí ni ẹ ní pẹ̀dín òkè lẹ́ẹ̀ máa lọ. ibi tẹ́ ẹ wà yẹn Ọlọ́run ó tún fi bẹ̀ gbà yín síbẹ̀ síwájú sí i wọn à ní gbòkú yín wálé o. bá a ṣe rí yín tínú yín ń dùn àní rí yín ká bànújẹ́ àwọn ọmọ yín ò ní rí yín bànújẹ́ àtẹbí àtàrà yín àti ìdílé yín wọ́n ní rí yín bànújẹ́.
ẹ máa jó kó tó di wípé mo lọ lórí ètò yìí ẹ jẹ́ kí n wá bà mí òbé ká ṣe kí ni ká fi ṣọ̀run àdìjà yín ohun tó dà. ẹ máa fi lè ṣọ̀run àdìjà yín kí ẹ máa fi lè kí máa fi ṣe lọ. ẹ bá mi kí wọn o ẹ bá mi kí wọn dáadáa. níbikíbi tí ẹ bá ti ń gbọ́ tẹ́ ẹ ti ń gbọ́ ètò yìí ẹ mọ̀ wípé MC Bobby mi ò kó yẹn yín kiri rárá àti gbogbo olólùfẹ́ kó máa rú àti gbogbo ètò tó ń ti iléeṣẹ́ wa jáde. Long life and prosperity. Eba. On a special day, on the occasion, special occasion of your birthday, on the 25th, ó lágbára. Ọjọ́ Christmas ni ó lágbára. Ọjọ́ tí gbogbo èèyàn ò lè gbàgbé. Nítorí wípé ọjọ́ kérésì gangan àyájọ́ Christmas tá a fi ń ṣe Christmas ó ní wípé Ọlọ́run fún wa ní ọmọ rẹ̀ kan ṣoṣo tí ó dẹ̀ ṣe kíni tó kú fún gbogbo wa. Ọjọ́ náà ọjọ́ tó lápẹẹrẹ tí èèyàn kankan ò lè gbàgbé ni. Bàbá wa bí èèyàn nírú ọjọ́ ìníwé kéèyàn celebrate ẹ̀. Ẹ bá mi celebrate wọn. Many happy returns. Bẹ́ẹ̀ ni. Ẹ̀kọ́ tó ní wípé mo lọ ẹ jẹ́ kí n wò bóyá a lè rí èèyàn kan tàbí èèyàn méjì tó jẹ́ wípé wọ́n lè pè sórí ètò yìí nọ́mbà tí ẹ fi pè mí olóńbẹ lórí fọ́nrán yẹn ẹ jẹ́ kí n wò bóyá èèyàn kan tàbí èèyàn méjì lè pè mí wọlé náà ẹ bá ń kọ́ lọ́jọ́ bí ẹ bá ń kọ́ lọ́jọ́ bí ẹ bá ń kọ́ lọ́jọ́ bí ẹ já fún èèyàn kan àbí èèyàn méjì láàyè náà bóyá wọ́n lè pè wọlé apẹ́rẹ́ àparò ó jẹ́ kó kọ́là kan ti wà ó rò lọ́wọ́lọ́wọ́ ẹ̀yìn o kọ́là kan ti wà lórí ètò ẹ jẹ́ ká gbé náà ẹja gbé náà ẹ lọ́wọ́ di kọ́là. sórí ètò láwà. orí ètò lẹ́wà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé nídẹ̀ẹ́rẹ́ lálàáfíà àbúdùnú àtàlàáfíà. àmì ẹ̀ pọ̀. ọlọ́run tó jẹ́ kẹ́mi wọ́n ṣe léyìí wọ́n á tún ṣe mí sí o. àmì ẹ ṣeun mo dúpẹ́ o lágbára ọlọ́run ire ayọ̀ kárí gbogbo wa ẹ ṣe God bless you sir. àmì ò tiẹ̀ rántí bèrè tálùkàn ló ń pè wá adúpẹ́ ìpẹ́ òkun ẹ jẹ́ kí n máa fẹ́lẹ̀ kí n máa fi ṣe lọ fún títí celebration ti ìyáàfin títí lọ́pẹ́ òní sanni alájẹ gbogbo Salzburg pátápátá ojú yín a máa rọ́dún lágbára ọlọ́run ẹ̀ ní dẹni àgbégbìn ẹ̀dẹ̀ ní di ẹni àgbégbìn tó títí ọdún tó ń bọ̀ tààtún láǹfààní kájọ pawọ́pọ̀ tààtúnjọ celebrate yín tó máa bẹ ní ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ a máa bẹ̀ náà wò ẹni tó bá ní kẹ́ ẹ má bọ̀lẹ̀ ní débánlé MC Bobby lórúkọ tèmi sunshine presenter and of course Mr Finishing babolúwa fẹ́ràn babolúwa fi káyọ̀mí ẹkùn ọkọ ìyàwó iléyá ẹgbẹ́ ń gbé sókè. Happy birthday.